Introduce ara yín sir. Orúkọ mi ni Ijebu Odolowu. Okay sir. Ogunsanya. Olúwo Odolowu Ijebu tí Odolowu. Olúwo Odolowu Ijebu. Bẹ́ẹ̀ni. Thank you very much. Baba Gugu. Èmi tí ó fi ṣe o. Ìgbà púpà tí mo rẹ̀ o. Lagba Oje, Odolowu local government. You are welcome, sir. Odolowu Ijebu. Ọlọ́pàá wà lẹ́yìn so àwọn àmì lọ́dọ̀ bàbá wa kábíyèsí Odolowu Ijebu. Bàbá Adé Apẹ̀lúsà.
abẹ́sà bàtà pẹ́lẹ́sẹ̀ ẹ̀ṣọ́ bá ní pẹ́lẹ́pẹ́lẹ́ olùdó àṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ọmọ tó dára jáde ẹni mọ sáré wọn ẹni yóò àdùn ọ̀pọ̀ yàtọ̀ àlẹ́sà ẹ ṣe mo fi ládéládé kí mo fún yín lórí lórí kí ẹsẹ̀ gbọ́dájú sí àwọn ọmọ ìkíní ní ká máa bọ̀ lọ́dọ̀ yín lé mi dàgbà àṣẹ ìlò níjọ́ mọ́ ilé ẹsẹ̀ ìtẹ́ bá sọ fún ọmọdé ni àṣẹ ló máa jẹ́ lórí ọ̀rọ̀ tó bá sọ kẹ́yìn ó ti rí kó ti dàṣẹ ìtẹ́ bá sọ yìí fún àṣẹ ló máa di fún wa lágbẹ́dùn wa ayé òkè bínú kó má mú mi o ayé òní bínú yín ọmọdé ìlú àgbàlú ìlọkàn òní ṣe wọn orí àfihàn báyìí ẹgbó ẹ tó bẹ̀rẹ̀ lágbẹ́dùn wa inú wa dùn ọkàn wa balẹ̀ àríwáyé bàbá wa tí a mú wá síbí Jímọ̀ Ayọ̀délé làwọn agbádùn wa ọ̀tẹ̀ tó jẹ́ lápẹ́ ní tẹ̀mádé fúlàdé ní kùrí ṣiṣẹ́ nù yìí. àṣẹ àríwá inú yà ká nù yìí. àríwá nítorí fọwọ́ sí afọwọ́ síbẹ̀. àríwá fẹ́ sábẹ̀ síbẹ̀ o. àríwá kò ní túlù ká. àṣẹ o. lápẹ́lú wa ni ìlú kúrò kápá kápẹ́lú máa ká. ọwọ́ yà ká lù sá. ẹ̀mí yà ká lù sá. My honorable councillor, thank you for watching. Àwọn tó jẹ wọn ọ̀pẹ yín bá pẹ́ jù wọn náà. àṣẹ olóòdù ọmọ adébàtì. àná ni wà ní wọn wọ́n bá mi wà ní ìgbà ẹni tó bá tó ń ṣe wọn tó bọ̀ tó ti fúra máa dá wọn tó bọ̀ fẹ́ ní ìyá wọn. Odolowu. Ṣẹ̀kẹ̀tẹ̀ jẹ́ ọtí ara wọn ẹni mo ṣẹ̀kẹ̀tẹ̀ ọmọ ayé ṣẹ̀kẹ̀tẹ̀ ò ọtí ara wọn ayé ìdúró ayé ìtọ́mọ ayé tàlàfíà ẹ̀mí wá gùn ọmọdé bá mọ tí ọtí á pa lágbà ọmọ tí á pa ajá bá gbòdúgbòdò wọn á gùn ìtàsó lè bá àṣẹ ló máa ń lò. bàbá màá tún gbọ́ ya mọ́dún.